ìtàn náà ìbẹ́pẹ lè rí o, ìtàn náà ìbẹ́pẹ ẹ ti rí ìbẹ́pẹ báyìí, ìbá àjákọ ìbá àjẹ́ abo, iṣẹ́ tó confam ni. Aláàjì àdúrà mi gbọ́ Oyèdọ̀tun tura kí àdínì fún gbogbo Olúdẹ̀rẹ̀ Oyèdọ̀tun ẹ bèrè àdúrà mi gbà lólùdẹ̀rẹ̀ ìbàjẹ́ ìsìn ní bàjẹ́ ọwọ́ èèyàn lẹ́fí máa fi ń bàjẹ́. Tó bá ti lu jìbìtì á lu ọmọ rẹ̀ ń jìbìtì, tó bá lu yọ̀ ń jìbìtì á lu ìyàwó rẹ̀ àwọn àbúrò rẹ̀ ẹ̀gbọ́n rẹ̀ á lu wọn jìbìtì. Ilé tá a bá fi tọ́mọ èrè ni ó wo. Bọ́ kọ́lé àwọn kan kọ́ ju tiẹ̀ lọ, bọ́ ní mọ́tò àwọn kan ju tiẹ̀ lọ, bọ́ bímọ àwọn kan bí ju tiẹ̀ lọ, kí lọ wá ń tẹ́nìkan ò ní. Má gbéraga ìgá bẹ̀rẹ̀ àtúbọ̀tán iṣẹ́ tó confam gidi. A sọ pé ìlú le bandit kidnapping gbogbo everything ṣe gbogbo ẹ̀. Iṣẹ́ tí bá ti ṣe ẹ bá mi gbìyànjú ẹ lọ wá kó pọ̀ díẹ̀. Ẹ jó pẹ̀lú dídá atare kan ẹ máa fi fọ́ ẹ̀kọ́ tútù ẹ̀kọ́ eléwé fi fọ́ mu bó sì jẹ́ pé ọ̀pọ̀ ẹ̀kọ́ fúnra rẹ̀ kì í ṣe ẹ̀kọ́ bàbá o pupa yẹn ńkọ́ ṣé kí ni fi fọ́ mu ní òwò ọmọlúàbí ayẹta confam ọ̀hún tún iṣẹ́ fún ọ̀wọ̀ confam kọ́mọ́ lè ta ọ́ lọ́fà tún ṣiṣẹ́ fún protection ọ̀fà kọ́mọ́ ju ọlá ta tún ṣiṣẹ́ fún ọmọ kí ni nǹkan Aláàjì àdúrà mi gbà fún ọ mo ní ń jàlábí lèmi iṣẹ́ àjẹbí bàbá tèmi ni àjẹbí kí wọ́n sọ àjẹbí bàbá tèmi ọmọ àràgbìjì olókè méjì ọ̀kan bọ́ọ̀lù lókù kan èyí tó kù àfihàn dáadáa ni wọn náà ṣe dáadáa kò sí nǹkan tí ò ní dì tán àkálẹ̀ táwọn àkálẹ̀ yìí àjọ Aláàjì àdúrà mi gbà nígbà tọjọ́ ogbó bá dé àwa ti ṣe sílẹ̀ ni a tún ṣe sílẹ̀ dánmọ́ kò sí ní tí níbẹ̀ láyé tí kì í lópin jọ mo ń tẹ bá ń fọ́lò péjì mi tẹ́ ń ṣí ààrẹ fún yàn àlùbáríkà ti wọnú ọ̀rọ̀ rẹ tẹ́ ń kọ́mẹ̀tì mò ń wò yín tẹ́ ń tẹ láìkì mò ń wò yín mọ́ sọ pé mi ò rí ọ Ọlọ́run tó ń rí ọ ó máa ń dùn mọ́ mi ní pé kí n fara ṣiṣẹ́ fún yín kẹ̀sì mọ́ jo ìtànà rẹ̀ báyìí àwúrẹ́ rẹ̀ tó jẹ́ oṣoolé àwúrẹ́ tó dáa tí ò ní pẹ́kọ́ górí èèyàn kọ́ gẹ́sẹ̀ èèyàn èyí tó fún ọ tọ́ máa jẹ tọ́ máa dàṣẹ jẹ tí ó máa dùn àtọ̀ṣẹ tí ó tọ́ máa dínú rẹ̀ ó máa dùn mo ló wà lọ́wọ́ Aláàjì àdúrà mi gbà ó wà lọ́wọ́ Turaki àjẹbí ọ̀rá tèmi níṣẹ́ ìyìn ní ṣe bí torí àtúbọ̀tẹ́ ní ṣe bí gbẹ̀yìn òkè ń dá ilé tá a bá fi tọ́ ọmọ mo ní ìrìn wo má ní sọ̀rọ̀ jù dákun ó kọ́ iṣẹ́ tó confam ni jo máa lò pẹ̀lú ẹ̀kọ́ eléwé ìwò lọ́ máa lò má lò pẹ̀lú kí n lásán yóò jẹ́ kó ṣiṣẹ́ dáadáa lọ́jọ́ tó bá sì lò mọ́sùn mọ́bìnrin kí ni wọ́n jẹ́ pé àyẹ̀ta kí ni wọ́n jẹ́ pé ọ̀tá kí ni wọ́n jẹ́ afọ́ta gidi confam tó dáa gidi gan. Ẹ̀yin tí wọ́n bèrè pé Aláàjì àdúrà mi gbà mọ́ post àgbo kan kí nǹkan ṣé ra lè lu àgbo yẹn nígbà tí kò tí ì ṣe wá kò sí prevention is better than cure lò ó nígbà tí kò tí ì ṣe ọ́ ọ ti jàjẹ́ sára ẹ̀ bẹ́ẹ̀ náà lélẹ́ náà mo ní àwòrán ń bọ̀ lójú ọ̀nà nọ́mbà mi wọ́n ètò 65035 WhatsApp nọ́mbà mi nìyẹn o ẹ voice note mi tó lè máa ń bísí àwọn èèyàn ti ń pè mí àtòrí wá tòsí ilé mi mo wà Aláàjì àwọn èèyàn ti ń pè yín o wọ́n ń bèrè yín o tí bá ti ń pa ọ́ fún yín ó kù mí ó kọ́ lọ́hún yíyẹ pé oògùn àbí kíní kan Ọlọ́run ló ní oògùn Ọlọ́run ló lágbára má ṣàgbára lò Ọlọ́run bá fún wọn lọ́nà tó tọ́ wọ́n fi jẹ àwọn èèyàn yà á bí ọ léèrè kí mo sọ WhatsApp nọ́mbà mi WhatsApp mi kì í ṣe lórí iṣẹ́ yìí o tún fídíò mi wo ni o ìyẹ́kọ́ àwọn ọmọ bèèrè kan tí ò ní túmọ̀ wọ́n yẹ kí mi dá ọ lóhùn mọ́ ló bá kan náà.